Kí ni ó ń ṣẹlẹ̀ sí arábìnrin Kẹ́mi Àfọlábí èyí tí gbogbo wa mọ̀ sí òṣèré èyí tí ó ń ṣe eré Yorùbá? Ẹ̀yin èèyàn wa, wàhálà mà ti dé o lórí ọ̀rọ̀ Kẹ́mi Àfọlábí. Ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé kí a jọ gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ actress Kẹ́mi Àfọlábí. Ṣàdédé mà ní arábìnrin yìí jáde ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn ló wá sọ̀rọ̀ nípa àwọn olólùfẹ́ méjì tí wọ́n ń fẹ́ ara wọn. Ló sọ wípé nǹkan tí ò bá wù kó ṣẹlẹ̀ tàbí bí ò bá ṣe wù kí àwọn méjì tí wọ́n bá jọ ní nǹkan ṣe pọ̀ tí wọ́n bá ṣe fẹ́ràn ara wọn tó wípé kí wọ́n gbìyànjú láti rí wípé ẹ̀mí wọn ó ṣe kókó, kí wọ́n dáàbò bo ẹ̀mí wọn, kí wọ́n má ṣe fi ẹ̀mí wọn láti fi wéwu ní àtàrí wípé a wà nínú ìfẹ́ tàbí a kò wà nínú eré ìfẹ́. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ rò wípé ó ṣẹlẹ̀ sí arábìnrin Kẹ́mi Àfọlábí èyí tí wọ́n ṣe jáde láti wá sọ ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí? Nítorí nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé kò sí bí relationship ṣe wù kó wà tó tàbí tí ìfẹ́ ṣe wù kó wà tó wípé kí oníkálukú rí wípé wọ́n protect life wọn o, kí ẹnikẹ́ni má ṣe fi ẹ̀mí ara rẹ̀ kí ó má ṣe fi wéwu. Ẹ̀yin èèyàn wa, ẹ sì mọ̀ wípé Kẹ́mi Àfọlábí jẹ́ èèyàn kan tó jẹ́ wípé kò kí ń sọ̀rọ̀, kò kí ń wá wàhálà, jẹ́jẹ́ rẹ̀ ló máa ń wà. Kí ni ìdí tí ẹ ṣe rò wípé arábìnrin yìí ṣe jáde láti wá sọ àwọn ọ̀rọ̀ yìí tí ó sọ yìí? Ǹjẹ́ rò wípé ó ní àwọn nǹkan kan èyí tí arábìnrin Kẹ́mi Àfọlábí tí ó ń dojúkọ tí a kò mọ̀ ni, tàbí ẹ rò wípé arábìnrin yìí kàn jáde ni láti wá sọ tirẹ̀? Tó ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò wípé ó ṣẹlẹ̀ gangan, ẹ dákun ẹ tẹ̀ sí comment section kí a lè fomi jomi tó rọrọ̀ lórí rẹ̀. Tó bá rí bákan náà, a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.